ọ̀rọ̀ dìbò lọ ya mi nílùú Ọ̀yọ́ o. Àwọn ọmọ Ọ̀yọ́ kan ti yarí o pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì pé gbogbo ohun tí gómìnà Ṣèyí Mákindé ṣe, pàápàá jùlọ bí wọ́n ṣe kéde ọmọọba Ọ̀wọ́adé Abímbọ́lá gẹ́gẹ́ bí ọba tuntun nílùú Ọ̀yọ́, kò jẹ́ ó lòdì sí òfin báwọn ṣe yan ọba nílùú Ọ̀yọ́ o. Ẹ̀yin èèyàn, ẹ bá mi ká lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ ọba tuntun tí gómìnà Ṣèyí Mákindé kéde fún ìlú Ọ̀yọ́, Aláàfin, òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ dákun èèyàn wa, ọ̀rọ̀ yìí à ń pọ̀ rẹ̀ lówè ọ̀nla ronú o. Ọ̀rọ̀ yìí báwo ni ó ṣe jẹ́ pé nínú èèyàn méje nínú ìlú Ọ̀yọ́, èèyàn méje ni ó fọwọ́ sí pé ẹni tá a yàn lọ́ba rèé, ẹni tá a mú lọ́ba rèé. Bó ló ṣe wá jẹ́ pé ní èèyàn méje, èèyàn méjì péré, ẹni téèyàn méjì péré fọwọ́ sí, téèyàn márùn-ún ò fọwọ́ sí, ni gómìnà wá kéde gẹ́gẹ́ bí ọba. Ẹ gbọ́ bó ló ṣe rọrùn. Ohun tá a mọ̀ ni pé ohun táwọn méje ìbájọ fẹnu kò sí, àbí èèyàn mẹ́fà nínú méje, àbí èèyàn márùn-ún nínú méje, àbí èèyàn mẹ́rin nínú méje, ẹni tó bá ti pọ̀jù náà méje tí wọ́n bá fọnù kò sí, òun ni ó gbé lọ bá gómìnà tí gómìnà ó kéde fún gbogbo ayé. Ó ṣe á jẹ́ pé èèyàn méjì tí wọ́n fẹnu kò sí, táwọn márùn-ún tó jẹ́ pé èèyàn méjì fẹnu kò sí ni gómìnà kéde, tó gbé ilé tí gómìnà wá gbélé tí èèyàn márùn-ún tí wọ́n fẹnu kò sí náà wá gbé jùlẹ̀. Ǹjẹ́ ní ìjọ ọ̀lọ́wọ́ ní báyìí sọ̀rọ̀ yìí ò ní nǹkan mí inú? Ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé, ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ẹ̀yin ọmọ Nàìjíríà, ǹjẹ́ ló yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjẹ́ ní ó yẹ kó rí bẹ́ẹ̀? Nígbà tó pé èèyàn méje ni wọ́n, àwọn márùn-ún sì fẹnu kò sí bì kan, ibi táwọn méjì wá fẹnu kò sí, òun wá ní gómìnà wá gbà wọlé. Ibi táwọn márùn-ún fẹnu kò sí, wọ́n dà sẹ́gbẹ́ kan. Ẹ dákun, kí ló fà á? Kí ni ìdí ọ̀rọ̀ yìí? Tá a mọ̀ kó jẹ́ á gbọ́. Kí gómìnà wá rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́, kò yé wa o. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá ní bèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ló dé tí wọ́n fi dá ìfẹnukò àwọn èèyàn márùn-ún ní èèyàn méje tí wọ́n fi dànù, tó fi jẹ́ pé èèyàn méjì ní téèyàn méjì gbé lẹ́yìn àtẹ́wọ́gbà. Èèyàn márùn-ún àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́, wọ́n gbé ọmọọba Gbádégẹṣin Lukman lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tó bá tọ́ sí ipò ọba, tọ́ sí orí àpèrè ààfin Ọ̀yọ́ tọ́ sí. Àwọn méjì sì gbé ọmọọba Ọ̀wọ́adé Abímbọ́lá lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí àpèrè tọ́ sí. Ẹ dákun, nínú èèyàn márùn-ún ní èèyàn méjì, ta ló pọ̀ jù? Nta fẹ́ bira wa nù. Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀? Ìbéèrè tá a fẹ́ bira wa nù o. Ẹ̀yin èèyàn bá wa dá sí o. Ṣé àbòsí lápélé àbí bó ló ṣe jẹ́ o? Ojúlé ọmọ Yorùbá, ẹ jẹ́ á jọ gbé yẹ̀wò. Ó dàbọ̀.